Ẹ kálẹ́, a kú dédé àsìkò yìí. Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá Ọmọmíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Àwa lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ gbọ́ yàyà mọ́yà. Ṣáájú gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa láyọ̀ òun pẹ̀lú àlàáfíà. Mo kí ẹ̀yin àlè ulama warasatul anbiyahi. Ìyẹn àfáà Ọlọ́run tó ń hàn àtẹ̀yí tó pamọ́. Mukadam Sheikh àfáà àkọ́mọ lẹ́sìn àfáà àkọ́mọ ní kí o pẹ̀lú gbogbo mùsùlùmí pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, Referendum Bishop nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́. Ẹ ní ṣe ewé já, a ní ṣe egbò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá tara ṣàṣà mo kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọ̀rọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò. Mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbààgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà. Jègbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbọ́ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì. Ọ̀jájáde second Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Mo fi yín kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Ọba Akíìmù Abímbọ́lá Òwádé. Mo wá fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Mo fi yín kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá láti ibi tó bẹ̀rẹ̀ àti ibi tó parí sí, torí ìfẹ́ pẹ́ lórí ètò lóru tèmi rárá. Mo wá kí alànà gbogbo ìran Yorùbá, Professor Banji Akíntóyè bàbá, mo kí yín o. Àjíǹde ara a máa jẹ́, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ, and I'm saying happy birthday in advance bàbá. Ìgbà ọdún kan ni o. Mo wá kéjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá àdìsá ọmọdé ẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé ilé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀ ọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Bàbá mo kí yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní dààmú. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní Kwara, mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá ní Kogi. Mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa. Agbára lọ́wọ́ Ọlọ́run, ẹrù tí abiyamọ kì í tú òun ò ní gbé káyín mọ́lé. Kí ló mú mi jáde lóru òní? Nǹkan ẹyọ kan náà ni tí ò pé méjì. Ní ọ̀rọ̀ ìgbẹ́jọ́ Mazi Nnamdi Kanu tó wáyé ní àná ní ìkan lára àwọn ilé ẹjọ́ tó ga jùlọ ní ìlú Àbújá.
bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ sì gbàgbé bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé bẹ́ẹ̀ sì gbàgbé tẹ́ ẹ bá rántí. ilé ẹjọ́ yìí náà ni wọ́n ti ní ìgbẹ́jọ́ àwa tí wọ́n kó ní July 1st 2021. ilé ẹjọ́ yìí ní ìgbẹ́jọ́ wa ti wáyé léyìí tí barrister Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì tó gbẹnu wa sọ̀rọ̀ tó gba ẹjọ́ wa rò tó ti gbé wáyé. ibẹ̀ náà ni ẹjọ́ Mazi Nnamdi Kanu ibẹ̀ ló ti wáyé. ìdí méjì ló wá jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀. ìdí àkọ́kọ́ ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ. torí mo ti rínú àwọn èèyàn mi tán ti ní pé tí èé bá ṣe wípé bàyá something also wà ń bẹ̀. wípé kí ni Nnamdi Kanu fi ṣorí tó lóyè Sunday Igboho fi ṣorí. àmọ́ kí n tó lọ síbẹ̀ kí n tó sọ ìyàtọ̀ tó wà láàrin àwọn méjèèjì, ìyàtọ̀ tó wà láàrin struggle Yorùbá nation àti ìyàtọ̀ tó wà láàrin struggle Biafra, nǹkan ẹyọ kan náà ni. kí n tó lọ síbẹ̀ máa play gbogbo fídíò òní fún wa láti rí i. máa play ẹ̀. She stands recused from my case and cannot try my case. There are things that are happening in this country that a lot of you do not pay, for the simple reason that she has no jurisdiction to try me. None whatsoever. I came out of courtesy and respect. She stands recused from my case and cannot try my case. There are things that are happening in this country that a lot of you do not know. It is my duty to make that very, very clear to all of you today. Because the lies are too much. The lies are too much. I sent a petition to NJC. I don't want to talk about it. Justice Binta Nyako is using her position for personal gain. For personal gain. Her son and her husband are facing corruption charges. And they told them that if they convict me, this is what happens. You can see it. They don't want the truth to come out. Nobody wants the truth to come out. Nobody wants the truth to come out in Nigeria. That's the problem. Who is the person? Corruption charges. They sent her to my case so they can release or smoothen the pathway for the husband and the son. They are facing. No, it doesn't matter the office. In a corrupt society, that's what happens. They are very, very corrupt. There is a breach of judicial oath. They have violated the judicial oath. They have shown bias according to Supreme Court. They are biased against me. Supreme Court said so. And that is why what is happening in the judgments and rulings concerning me has been happening. So, disobedience to Superior Court orders. Supreme Court said you are biased. You are against this man. You should not have revoked his bail. Nigeria went to Kenya and kidnapped him. These things are in the public domain. Why, therefore, are they insisting on trying me? A court order was entered. In that very court order, it was said very clearly and succinctly that she is no more. No. That she is no more going to try me. Why are they insisting? Why are they insisting? I ask you. Because they have no case against me. They have no case against me, and they know it. ọ̀kanu ṣe rí tàbá ní parọ́ tàbá ní sọ òótọ́ ọ̀rọ̀ akíkanjú èèyàn ìní Mazi Nnamdi Kanu. ẹ gbọ́ akíkanjú ọkùnrin tí ò bá sọ́kùnrin kankan nílé mọ́. Mazi Nnamdi Kanu ju 1 million ọkùnrin lọ́lẹ̀ Ìgbò. torí pé tẹ̀gánìhẹ̀ Nnamdi Kanu ń gbìyànjú, ó ń try púpọ̀. ẹ má jẹ́ àparọ́ ká má fẹ́ kọ́taná fúnra wa. yàtọ̀ tó lóye Sunday Igboho nìkan ó lójú akíkanjú èèyàn tó lè dúró
síwájú adájọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ̀ bá wọn falàkàdí bí Nnamdi Kanu ṣe ń fa ẹ̀. And it stands on wípé àní ìyá kò lè try òun o. Lóòótọ́ ẹ̀sùn wo ló fi kan máa sí Nnamdi Kanu? Why is it when it comes to my case, they turn the law upside down? They turn the law upside down. Upside down. Upside down. Who are not educated. I am an educated man. I can't show them the petition for the simple reason that if you show it, what you see now was that the case file. Listen, this is the laws of Nigeria. The prosecution, and this court doesn't know the law. That is the fact. Yes. Poor knowledge of the law is killing Nigeria. Poor knowledge of the law, they don't know the law. This is a federal gazetted law of Nigeria that says here that the chief judge of Nigeria cannot tell Binta Nyako what to do. It's here. It's your law. Just obey it. That is why I do what I do. I agitate for Biafra. I agitate for Biafra. My right to agitate. My right. They turned it from reasonable felony now to terrorism. Stop talking when I'm talking. Hey, ọ̀gá alága jù. Mi fẹ́ pẹ́ lórí ètò lóru yìí. Àmọ́ torí nǹkan ẹyọ kan, ọ̀rọ̀ ẹyọ kan ni mo fẹ́ sọ sí gbogbo ọ̀rọ̀ yìí. Ní tó jẹ́ kí n fẹ́ sọ ìní mímọ́ fi olóyè Sunday Igboho Òòṣà ọ̀rọ̀ ti olóyè Sunday Igboho Òòṣà àti ti Mazi Nnamdi Kanu kan máa fi wéra wọn. Ní tòótọ́ wọ́n jọ ń jà fómìnira ni. She stands recused from my case and cannot try my case. Wọ́n jọ ń ṣe kíni? Wọ́n jọ ń jà fún òmìnira. Olóyè Sunday Igboho Òòṣà ń jà fún òmìnira ìran Yorùbá. Nígbà tí Mazi Nnamdi Kanu ń jà fún òmìnira ìran Igbo tá a mọ̀ sí Biafra. Àmọ́ ìkẹyọ kan ó ṣe olóyè Sunday Igboho Òòṣà ní ọ̀ṣọ́. Kí ló ṣe olóyè Sunday Igboho Òòṣà lọ́ṣọ̀ọ́? Ìní wípé gbogbo àsìkò, gbogbo ìgbà tí olóyè Sunday Igboho Òòṣà tó fi ń gbé ìpolongo wípé ìran Yorùbá fẹ́ ní òmìnira, ìran Yorùbá fẹ́ dá dúró, kò sí ibikíbi, kò sí ibì kankan tí ìtàjẹ̀sílẹ̀ tó ti wáyé. Ìtọ́jọ́lóyè Sunday Igboho Òòṣà kí ìyàtọ̀ wà láàrin àwọn àti Mazi Nnamdi Kanu, ọ̀nà tó ní kálukú ń gbà jà fún òmìnira. Àwọn èèyàn wọn ní tó jẹ́ tolóyè Sunday Igboho Òòṣà ó tún yàtọ̀ pẹ̀lú làákàyè tí bàbá yìí lò ní wípé kò sí ibì kankan tí olóyè Sunday Igboho Òòṣà tó ti kọjú àgàn sí àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà kankan. Ẹlẹ́ẹ̀kẹta, kò sí bí níbi kankan tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti proscribe Yorùbá nation agitators, kò sí ibikíbi tí wọ́n ti proscribe wọn tàbí tí wọ́n ti pè wọ́n ní terrorist, kò ṣẹlẹ̀. Ẹni tó fẹ́ jẹ́ kí irú ẹ̀ ó ṣẹlẹ̀ ìní Dúpẹ́ Onídọ̀tí, àmọ́ Olódùmarè tètè ṣe kíni, ó tètè bá wa ṣe ọ̀nà àárín yẹn till today until tomorrow
tá yóò fi máa jáyé tá a fi gba òmìnira tí ìran Yorùbá fẹ́ gbà, wọn ò ní declare Yorùbá nation as a terrorist group and it will never be proscribed. in tó jẹ́ kí ọ̀rọ̀ Nnamdi Kanu ó le ó ní wípé gbogbo ògbà àwọn tí ń pè fún òmìnira ìran Ìgbò tá a mọ̀ sí Biafra, ìtàjẹ̀sílẹ̀ ń wáyé. alákọ̀ọ́kọ́ náà wọ́n ń gé ojú àga sí àwọn ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè ti Nàìjíríà, wọ́n ń pa ọmọ ológun, wọ́n ń pa ọlọ́pàá, léyìí tó lóyè Sunday Ìgbòho Òòṣà tí ọ̀dá sọ ọrú ẹ̀ sọ̀rọ̀ rí. ẹ̀ẹ̀kẹta ni wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kéde Biafra gẹ́gẹ́ bí terrorist group, wọ́n sì fi òfin dè é, léyìí tí ó ṣẹlẹ̀ sí Yorùbá nation rí. ẹ má wàá sí gbọ́ tó lóyè Sunday Ìgbòho Òòṣà bá ń pè fún ìtúsílẹ̀ Nnamdi Kanu. olóyè Sunday Ìgbòho Òòṣà ń ṣe eléyìí láti jẹ́ kí ọmọ ìyá wa ní tọ́jà Ìgbò kan náà mọ̀ wípé a fara mọ́ pé kí wọ́n pín, àti wípé ìfi ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ léyìí tí ẹ ń ṣe fún Nnamdi Kanu, olóyè Sunday Ìgbòho Òòṣà ò fara mọ́. so kì í wá ṣe pé ẹ̀kọ́ wà á take that advantage pé bóyá the government àbíjọba ó wà bàyáàsì lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àtolóyè Sunday Ìgbòho. ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀sùn wọn o, ẹ má sì gbọ́, kọjọ́ra wọn, ọ̀tọ̀ọ̀tọ̀ lórìn. olóyè Sunday Ìgbòho Òòṣà ò ní ẹ̀sùn kankan níwájú ìjọba Nàìjíríà. olóyè Sunday Ìgbòho Òòṣà ò ṣe ẹ̀ṣẹ̀ kankan. ẹ̀ṣẹ̀ tá a lè kà tí wọ́n nígbàgbọ́ sólóyè Sunday Ìgbòho Òòṣà lọ́rùn ojú wípé olóyè Sunday Ìgbòho Òòṣà dúró lórí wípé kí àwọn Fúlàní tí ń pa wá kán fìlú wálẹ̀ lọ ọ̀tán. ẹ̀sùn kan ṣoṣo yẹn náà ni. lẹ́yìn ẹ̀ èmi ò rò pẹ́sùn míì wà o. tẹ̀bá gbọ́nú ọ̀rọ̀ tí Nnamdi Kanu sọ, ó ní wọ́n kọ́kọ́ sì pé ẹ̀sùn òun ní fẹ́lónì tá a mọ̀ sí ìdìtẹ̀ gba ìjọba. ó ní lẹ́tà wọ́n change ẹ̀ sí mọ́dà bí nǹkan, ẹ̀sùn apànìyàn. ó ní ní ìsìn wọ́n ti change ẹ̀ sí tẹ́rọ́rìstì. àkílá ń pè ní tẹ́rọ́rìstì ní Yorùbá àwọn alákatakítí. ẹ wá sọ fún mi, ṣé Yorùbá nation tá a wá ń fi ọpọlọ àti ọgbọ́n ìwé t'Olódùmarè tó fún bàbá wa Professor Banji Akíntóyè àtàwọn àgbààgbà pẹ̀lú olóyè Sunday Ìgbòho Òòṣà tí ẹ rọra ń fi ọpọlọ ìwé tí ẹ fi ń tò ó tí ò sì mú wàhálà dání, ṣe ń lẹ wá fi ń rò pé bóyá ibì kan náà lolóyè Sunday Ìgbòho Òòṣà àti Nnamdi Kanu ẹ̀sùn kan náà wọ́n ṣe, kì í ṣẹ̀sùn kan náà o. tá a bá ń fi pọ́n wọn lé ìlà ń ṣàpọ́nlé. I have my Igbo brothers tí mo dẹ̀ rí ọ̀pọ̀ tó ti pè mí gan lénìí, and your government is kíní kan and because of kíní kan. No, olóyè Sunday Ìgbòho ò fi ibì kankan ṣe ìjọba o. torí náà ńkọ́ ẹ má jà ṣìgbọ́ ó wà. And I want to call on all Yoruba nation agitators. tá a bá ti ń ṣe program ẹ jẹ́ á máa yànnà náà. tá a bá ń ṣe àtìlẹ́yìn fún Nnamdi Kanu kì í ṣe bá a ṣàtìlẹ́yìn lórí wípé bóyá òun àtolóyè Sunday Ìgbòho ṣàjọṣe ẹ̀ṣẹ̀ kan náà. You know, I'm also a victim. nígbà tán fojú balẹ̀ olóyè Sunday Ìgbòho Òòṣà tí wọ́n kọlulé ní July 1st 2021. àìmọye ọmọ Nnamdi Kanu ọmọ Biafra ni wọ́n lájọ wà nínú àhámọ́ ń bẹ̀. àìmọye lájọ wà ń bẹ̀.
oníkálukú ló dẹ̀ máa tó gbé òun débẹ̀. olóyè Sunday Igboho jìnnà. mo dẹ̀ sọ kínní kan lẹ́ẹ̀kan mo ní akíkanjú ọkùnrin ni Mazi Nnamdi Kanu. ìyá mi Lady K can testify to what I'm saying. Alhaji Raji Kasim Asekunlowo wọ́n testify sí wípé akíkanjú ni Nnamdi Kanu. akíkanjú ni o. mo fojú kàn án báyìí nínú àhámọ́ l'Àbújá. ẹ rí i pé mo sọ nǹkan kan nígbà kan wípé statement tí mo máa ń gbọ́ lẹ́nu Nnamdi Kanu gbogbo ìgbà tí mo fi àwánú àhámọ́ pẹ̀lú ẹ̀ tí múnú mi ń dùn ní wípé injustice for one is injustice for all. lórí that statement ìlàwọ́ náà fi ń kún lọ́wọ́. bọ̀dá mi Ọmọyẹlé Sowore àwọn náà wà náà wọ́n wá sí court and he gave us his support also. àwọn gbé revolution now dání àmọ́ táwa gbé dání ńgbà yẹn ò ní wípé àní ìran Yorùbá a fẹ́ bọ́ lóko ẹrú a sì fibì kankan a fi mú ìtàjẹ̀sílẹ̀ wá. ẹ ń bá wa mọ̀ pé ó ní fídíò ẹ̀ wípé olóyè Sunday Igboho ṣá gbogbo bó ṣe kìràkìtà tó bó ṣe lọ sọ́tún tó lọ sósì tó lọ sóǹdó tó lọ sẹ́kìtì tó lọ sọ́ṣun tó lọ Kwara tó lọ Ògùn tó lọ gbogbo ẹ̀ tó o bá ní fídíò ibi ìtàjẹ̀sílẹ̀ tí Yorùbá nation ti tàjẹ̀ èèyàn sílẹ̀ bring it out. tó o bá ní fídíò ibi tí olóyè Sunday Igboho ṣá tó ti wọ̀yá àjà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà bring it out. so ẹ̀sùn wọn ò papọ̀ o kò papọ̀ rárá. and I'm now using this opportunity láti pe ẹ̀yin bàbá wa pé àsìkò tó ẹjọ́ ọmọ tí a máa bọ̀ nílé. tolóyè Sunday Igboho sábà ń pè wípé kẹ́ ẹ tú Nnamdi Kanu sílẹ̀ wọ́n ń sọ bẹ́ẹ̀ torí pé wọ́n jọ jẹ́ freedom fighter ni. don't capitalize on that. don't. wọ́n jọ ṣe kí ni wọ́n jọ jẹ́ freedom fighter. kò sì sí tó burú nù kí èèyàn kún ọmọ ìyá èèyàn lọ́wọ́ tó ẹ bá jọ wà lójú ọ̀nà kan náà. àmọ́ pẹ́sẹ̀ kan náà wọ́n jọ ṣẹ̀ yẹn ẹ̀tútọ́ ìdànù kì í ṣẹ̀ṣẹ̀ kan náà o. Yoruba nation has never been proscribed, neither declared as a terrorist group. Biafra has been proscribed and declared as a terrorist group. So kò múra wọn. ẹ̀bẹ̀ tá a kàn máa bẹ̀ tá a bẹ̀ ni wípé ká ṣíjú àánú wo Mazi Nnamdi Kanu. àwa bánú detention ni now. This is 2025. That is, we met him there and èmi kúrò ní detention ní September something nfẹ́ sọ. September something in Àhámọ́. And we met him there. That's 2021. And this is 2025. That means he is spending more than 6 years now in detention. Ìjọba ìṣíjú àánú wò ó. Ìpè kan táwa lè pè fún nìyẹn. In tó bá èmi, I repeat, in tó bá mi, in ní òmìnira ìran Yorùbá àti bí ẹni tó jẹ́ olórí wa, ẹni tó ṣí ojú wa, tó là wá lójú, èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn wa, ẹni tó jí wa pẹ́pẹ́pẹ́ lójú oorun, olóyè Sunday Igboho ṣá bí wọ́n ṣe kíni, bí wọ́n ó ṣe kúrò nínú làásìgbò tí wọ́n wà, tí wọ́n wà darapọ̀ mọ́ wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Anything aside from that, I'm not gonna listen to it. Ṣé lọ́kàn mi? Ìran Yorùbá nìkan lọ́kàn mi. Bí ìran Yorùbá bá ṣe ní òmìnira, ó nìkan ló kàn mí. I don't want to talk much lóru yìí. Torí pé dátà ń ṣòjóró. Yes. But mo ní láti kàn yànnàná ọ̀rọ̀ yẹn díẹ̀. Torí àwọn aláìmọ̀kan.
tẹ́yìn sọ pé ṣẹ̀kan náà wọ́n ṣẹ̀ wọ́n ìtẹ́ wá fìyà jẹ Nnamdi Kanu tó bá wọn ṣẹ̀ṣẹ̀ kan náà o. mo fẹ́ tó sọ gan pé n tá a gbé dání ó yàtọ̀ díẹ̀ síra wọn. ìdí tó yàtọ̀ ni wípé Yorùbá ò bá ti wọn débi kí wọ́n máa pa Yorùbá ẹgbẹ́ wa àbá débẹ̀. síta tó gbogbo àwọn nǹkan yẹn ìní ń bíjọba wọn nú lọ́dọ̀ wọn lọ́hùn. tá a bá pè jáde nísìn tá a bá ní pé ó yá àwa ọ̀dọ́ tá a bá bínú jáde igi olóyè Sunday Igboho aláfẹ́ kó máa bọ́ lẹ́sẹ̀ aláwọn bàbá wa àwọn kábíyèsí ọba dáadáa tá a mọ̀ pé wọ́n kún wa lẹ́yìn náà tí wọ́n ìjọba gan ò ní gbójú agẹ́ sí wa torí wọ́n mọ̀ pé àwa Yorùbá nation a kì í dojú ìjà kọjọba. We do our things peacefully tá a dẹ̀ nígbàgbọ́ wípé a lọ peacefully láì ní tàjẹ̀ sílẹ̀ kankan. tó bá gbé ìgbà tó lóye Sunday Igboho ṣá táwọn agitate tí wọ́n wà lé tá ń lọ lọ́tún tó ń lọ lọ́sì kádé tàjẹ̀ sílẹ̀ wà ní ọ̀rọ̀ yìí máa lé ju gbogbo nǹkan báyìí lọ náà á le gan. ẹ̀bí wọn lè rè pé kí lẹ̀sùn tán kà sọ́ máa dé yẹmọ lẹ́sẹ̀. ẹ̀sùn ọmọ Adéyẹmọ kọjá wípé ó sọ fún Fúlàní wípé ẹ̀yin ajínigbé ẹ̀yin afipá báwọn ìyá wa lò yìí ẹ̀yin abá oko àwọn bàbá wa jẹ́ yìí ẹ fi ilé bàbá mi lẹ̀ ọ̀tán. ẹ̀sùn yẹn náà nìyẹn. Yorùbá nation has never been proscribed, neither declared as a terrorist group. torí náà nǹkan ọlọ́run gbàdúrà Nnamdi Kanu ọlọ́run ayọ̀ ó fọ́ka akin yọ lánàá ó dẹ̀ sọ̀rọ̀ bí akin kò sọ̀rọ̀ bí ojó ó fọmọ akin yọ ó jẹ́ wọ́n mọ̀ wípé òun ló mọ ìdí tí fi ń jà ó sì ní ẹ̀tọ́ láti pè fún ìyapa kúrò lára Nàìjíríà torí wípé àjọṣepọ̀ wa tá a mọ̀ sí amalgamation ìyàwó àpàpàǹdodo tá a jọ ṣe ó ti forí sánpọ́n. So if there is going to be anything we expect referendum káwá jókòó kẹwàá bìràn Yorùbá léèrè pé ìgbéyàwó yìí o sẹfẹ́rì ní rẹ o ẹ̀yin Ìgbò ìgbéyàwó yìí o sẹfẹ́rì ní rẹ o kó ń kálukú ó sì sọ tẹnu wọn. àwọn tẹ́ ẹ dà wá pọ̀ mọ́ Haúsá Fúlàní àǹkò tipátipá wọn fi ń gbóyìnbó náà. And then they sọ pé English is our official language. wọ́n kún gbòòrò ẹ̀yìn ẹgbẹ́ ọlọ́kadà Haúsá àti explain bí ọlọ́gán gbà mí gan ọwọ́ ló mọ̀ fi describe ibi tó ń lọ. àwọn bí máa jọ bí ẹ̀dá ìran Yorùbá ń fọpọ lọ́sọ́mọ bíbí. nígbà bá wá bí wọn tán àmọ́ kíní wọ́n sọ̀rọ̀ àwọn ní bá bí alákàkiri orí gbogbo òpópónà wa gbogbo. níbo wá la gbàjọra wa. ilẹ̀ Yorùbá lẹ ti ń pa owó tẹ̀ ń ná fún wọn lókè ọya a sì ní gbogbo nǹkan yìí it must stop. It must what? It must stop. ẹ jẹ́ kí owó ìran Yorùbá ó dúró sí ìran ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí owó Ìgbò ó dúró ọ̀dọ̀ Ìgbò àwọn Yínmírín àwọn Haúsá kó dúró sọ́dọ̀ wọn náà. ẹ ṣe máa fowó àbúsàbú lálejò. ìdí nìyẹn tí a fi ń pè fún òmìnira ìran Yorùbá lọ́kàn tèmi dẹ̀ nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ìran Yorùbá ó gba òmìnira tó dájú wàláì tàláì mo fi ọba tó ní mí búra ìran Yorùbá ó gbòmìnira. Freedom yẹn á certain we will have it tínú wa dẹ̀ dùn. tẹ́lifíà ti ń tẹ̀lé rẹ̀ bọ̀ nísìn more state creation tó bá ti lè gáàsì state creation àbà á gborílẹ̀-èdè tíà. Yorùbá are more than 60 million now.
ẹ lọ rèé wo àwọn orílẹ̀-èdè bíi Mauritius. Mélòó ni gbogbo Mauritius àti India 2.5 million they are living fine. àwọn orílẹ̀-èdè míì wọn tó 10 million they are living fine. kí ló wá stop Yorùbá láti mọ̀ ní orílẹ̀-èdè tiwọn? So therefore a máa ní orílẹ̀-èdè tiwa láìpẹ́ láì jìnnà. tá a nà àsíá ẹ̀ sókè báyìí ẹ bá ń gbọ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá orílẹ̀-èdè Yorùbá lẹ́lẹ́ ni yóò máa fẹ́. àní sàdá àní hùwà bí àní ṣe tí ọ̀tọ̀ tá a fi gba orílẹ̀-èdè tiwa. torí àbá ìwà bí lọ́wọ́ olóyè Sunday Igboho bàbá Professor Banji Akíntóyè ọ̀dẹ̀ ni a máa yin nǹkan káàkiri àbí a máa para wa tùbínùbí láàfin lọ. So therefore impression yẹn mo fẹ́ correct. ìlànà tó lóyè Sunday Igboho ṣà tí wọ́n gbà tí wọ́n fi ń jà fún òmìnira ìran Yorùbá ó yàtọ̀ gédégbé sí ti Nnamdi Kanu o. ẹ má dàpọ̀ rárá o. ẹ̀gún ò sì lè gún ọmọ lẹ́sẹ̀ ká lọ rèé yọ lẹ́sẹ̀ bàbá rẹ o. kò ṣeé ṣe. oníkálukú yóò gbé àgbélébù ẹ̀. àgbélébù ìran Yorùbá ni ó gbé. àgbélébù ìran Ìgbò ni ó gbé. ti Yínmírín àwọn nọ́ọ̀tì àwọn wọn ò gbé tiẹ̀. ó wà lára ìdí tá a fi ń pariwo pé Sharia court can never stand in Yorùbá land and it will never stand. torí wípé a ní àṣà àti ìṣe tiwa. Usman Dan Fodio kọ́ ló ṣe ìran Yorùbá lẹ̀. ìran Yorùbá gùn alọ́bàtálá alọ́bàmákin a ní Odùduwà Ọbalùfà gbogbo ẹ̀ la ní. ẹ gbọ́ gbogbo ẹ̀ ló wà lẹ́sẹẹsẹ. ìran Yorùbá speaking states. Dan Fodio kọ́ ló dá wàhálẹ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú Dan Fodio. torí pé à ní àwọn ọba kọ́ba bí Olúwo àwọn tí wọ́n ti torí àkúnjẹ tí wọ́n ń tàràn wọn. kí a má twist story fún yín. mo sọ nǹkan kan ní last program tí mo ṣe mo ní màá lọ fi ibi tí Fábùnmi Òkèmẹ̀sí tó wọlẹ̀ sí àga tó fi ń jókòó nígbà ogun Kírìjí the longest civilian war. ogun Èkìtì parapọ̀ fásọsì Ìbàdàn. I will go there. mo ti rí family tó ti ready láti sponsor ọjọ́ nìyẹn. I will go there. I will do what? I will go there. torí náà nǹkan ẹ kú ojú lọ́nà o. ẹ kú ojú lọ́nà. Yes, you will see it live. Òkèmẹ̀sí Ìmẹ̀sí ilé dé Ìgbàjọ gbogbo ibi tí ogun Kírìjí ti wáyé. a dẹ̀ máa fi pọ́ìntì kọ̀ọ̀kan a máa fi tọrọ fúnra Yorùbá pé kó lódùmarè kó gba Yorùbá nation fún wa ní kíákíá. ẹ má gbàgbé a dojú orí ààrẹ látòsà. a káàkiri ibi ìdí ọ̀pá ọ̀ràn míyàn. ẹ jẹ́ máa fẹjọ́ àwọn ará bíi sùn náà. mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àméyìí tí mo sọ yìí ọyẹ ó ti yí àwọn tá a bá sọ̀rọ̀. Yorùbá nation will stand. It will come and stay. níjọ́ tọ́lọ́run bá ti lọ yá ọ̀yánu. mo wá ń bẹ̀ yín ẹ dákun kò rọrùn ẹ máa kún wa lọ́wọ́. mo bẹ̀ yín ni mi ò ṣakọ. mo bẹ̀ yín 09036371643 090
36371643 WhatsApp number mi nìyẹn, ẹ máa kún wa lọ́wọ́, ẹ dákun. Mo bẹ̀ yín ni, ẹ dákun torí Ọlọ́run, ọmọ yín ni wá, a nílò ìrànlọ́wọ́ tó pọ̀. Ẹ jọ̀ọ́, we have so many journeys láti rìn, ìrìn àjò pọ̀, very long journey. Agbára lọ́wọ́ Ọlọ́run. By Friday, Saturday, Sunday, màá wà ní Ìmẹ̀sí ilé, màá gbabẹ̀ dókè Ìmẹ̀sí, màá wá padà sí Ìgbàjọ. Ta ni Fábùnmi òkè Ìmẹ̀sí? Báwo ló ṣe ṣe? Ogun Èkìtì Parapọ̀ àti Ìbàdàn, báwo la ṣe jà á? And we will now make that point of reference láti fi tọrọ fún Yorùbá. Pé gbogbo àwọn tí bá ń dí Yorùbá nation lọ́wọ́ kọ́ lọ mú wọn sọ́dọ̀. Once again, I need your support. 09036371643. Yoruba nation, no going back. Thank you. God bless you.